الحمد لله رب العالمين أكمل لنا الدين وأتم علينا نعمة وما جعل علينا في الدين من حرج وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما مزيدا ثم أما بعد adọ́pẹ́ fún Ọlọ́run ọba Ọlọ́run tí ó pé ẹ̀sìn fún wa ọba gbogbo àgbáńlá ayé olọba tó ṣe ìdẹ̀ra rẹ̀ lé wa lórí olọba tí ò jẹ́ kí ìnira kó wà fún wa nínú ẹ̀sìn wa ìkẹ́ àti Ọlọ́run kó máa bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tó bá ń tẹ̀lé títí tó fi dọjọ́ ẹ̀san títí tó fi di ọjọ́ ẹ̀san lónìí tí ó jẹ́ àkórí ìbáraẹnisọ̀rọ̀ wa òun náà ni kayfiyatu salatil marid wa taharatu báwo ni ẹni tó jálàyà aláàárẹ̀ báwo ló sì máa kírun kayfiyatu salatil marid wa taharatihi agbọ́dọ̀ máa bó ni aláàárẹ̀ tọ́lọ́ ń bá fi àárẹ̀ ṣe ni bó la ṣe lè kírun eléyìí ni ìtàfi bára wa sọ̀rọ̀ lónìí ẹ̀rí àkọ́kọ́ náà kí a lọ mọ̀ ìpé ọlọ́mọba àlekíọlá tó bá mú àárẹ̀ wá àbómú ìnira kan wá àbómú ìbànújẹ́ kan wá bá ọmọ ènìyàn lórí ilẹ̀ Ọlọ́run mú àwọn kan wá láti lè fi ṣe àdánwò fún wa ni nínú Al-Qur'an ọlọ́mọba àlekíọlá ní pé وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ Ọlọ́run bá nìkẹ́lá ní àmàdán yóò títí tá fi ma àwọn tó jẹ́ olùgbìyànjú òdodo ní tòótọ́ nínú yín tá sì fi lè ma àwọn onísùúrù nínú ọ̀rọ̀ mi Ọlọ́run bá nìkẹ́lá ní pé alif lam mim أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون الله بارك لك أحسب الناس أن يتركوا sí àwọn ọmọ ènìyàn wa lérò pa fi àwọn alẹ́ ni a fún wọn alẹ́ lásán lẹ́yìn tí wọ́n máa wí lẹ́nu pé olùgbàgbọ́ òdodo ni wá àgbàfọ́ Ọlọ́run ẹni Ọlọ́run ni wá wa hum la yuftanun táwa ní dánwò òbí tí wùlé wọn máa Ọlọ́run bárikẹ́ ọlá Ọlọ́run ti dáwọn ẹni ṣáájú wò òun sì tún máa dán wa wò náà tó túmọ̀ sí pé tó bá rí ọ̀sẹ̀lẹ̀ sọ́mọ́nìyàn nínú àárẹ̀ ni àbí ní òníra ni Ọlọ́run fẹ́ fi ṣàgbéga fọ́mọ́nìyàn ni lódì ìwọ̀n ìgbà tọ́mọ́nìyàn tó bá ṣe sùúrù Ọlọ́run bárikẹ́lá ó jẹ́ yóò wá nínú Qur'an yìí pé wa bashiri sabirin alladhina idha asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un Ọlọ́run ní òjíṣẹ́ Ọlọ́run máa fún àwọn onísùúrù nírò òdùnnú àwọn wo ni àwọn tó jẹ́ pé ńgbà tí tẹ́mi wọ́n bá pọ̀ tó bá dé wá bá wọn ní tí ó máa tẹnu wọn jáde ni pé ti ọ̀dọ̀ Ọlọ́run láti wá ọ̀dọ̀ rẹ̀ náà ni a sì tún padà sí Ọlọ́run pé ulaika alayhim salawatun min rabbihim wa rahmah wa ulaika humul muhtadun àwọn ẹni ìkẹ́ àti ìgẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bárikẹ́lá yóò máa jẹ́ tiwọn Ọlọ́run bárikẹ́lá ní àwọn ẹni ilẹ̀ àwọn ẹni tí a fi mọ̀nà tó túmọ̀ sí pé Ọlọ́run bárikẹ́lá yóò máa dán wa wò gẹ́gẹ́ bá wọn náà bá wo sánmà a rí pé gbogbo àkọ́ ní sánmà fi máa funfun àwọn àgbà míì wà tó yẹ pé a rí dúdú díẹ̀díẹ̀ ní sánmà ìsẹ̀mí ò lè máa dùn lọ fọ́mánìyàn kọ́ má ti ẹ̀rí tẹ́mí ẹ̀kọ́ lásìkò kọ̀ọ̀kan Ọlọ́run bárikẹ́lá ó fẹ́ kí a mẹ́lẹ̀ yìí nínú ọ̀rọ̀ mi Ọlọ́run bárikẹ́lá tó sàlàyé fún wa báyìí pé innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab Ọlọ́run bárikẹ́lá ní àwọ̀ Ọlọ́run lásán ẹ̀san àwọn onísùúrù láì ní ṣe òdiwọ̀n rẹ̀ tó túmọ̀ sí pé ẹ̀san tọ́pọ̀ ní ń bẹ fún ẹni tí Ọlọ́run bá fi àdánwò kàn tó dẹ̀ ṣe sùúrù ní orí àdánwò yẹn ẹ̀rí lónìí ìtawà ń sàlàyé fúnra wa onígbé tọ́lọ́run bá wá mú àárẹ̀ wá bọ́ mẹ́nìyàn báwo ló sì máa ṣèjọsìn aláwọ̀kọ́ ni pé gbogbo alàmẹ́ pé ká ṣe ìmọ̀ra nǹkan tó ṣe kókó ni ó sì lè jẹ́ kan nínú àwọn májẹ̀mú tí wọ́n fi máa di ìtẹ́wọ́gbà wájú Ọlọ́run
nínú hadith òjíṣẹ́ Ọlọ́run kíkẹ́ àti Ọlọ́run kó máa bá ó ní la yaqbalu Allahu salata ahadikum idha ahdatha hatta yatawadda. Ànábì ní Ọlọ́run ní gba ìrun ẹnìkankan nínú yín nígbà tó bá dẹ́gbin títí tí ó fi ṣèmára tí ó fi ṣàlùwàlá. nínú ọ̀rọ̀ mi òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam marra nabi sallallahu alaihi wasallam bi qabrayn faqala innahuma la yu'adhaban. Ànábì kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè méjì kan. Ànábì wá ní pé àwọn tí ń bẹ nínú sàárè méjèèjì yìí o wọ́n fi àjẹ wọn lọ́wọ́ báyìí. wa ma yu'adhabani fi kabir, kìí ṣe pé tó tóbi lójú tiwa iná fi àjẹ wọlé lórí. amma ahaduhuma fakana la yastanzihu min al-bawl, ìkànnù wọn àìṣèmára dáadáa níbi ìtọ̀ tó bá tọ̀ ìní mú jìyà. tó túmọ̀ sí pé àwa mùsùlùmí ẹjẹ́ á máa ṣèmára dáadáa ká má kánjú nígbà tá a bá ń tọ̀ ká ṣèmára dáadáa. bákan náà ẹni ẹlẹ́ẹ̀kejì wa amma al-akharu fakana yamshi bin namima, ẹni ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ ti ẹni pé òfófó ní sáà máa ṣe káàkiri ọgbọ́n tó kú rùfẹ́ yẹ iṣẹ́ ti ẹni ẹ ní tó tọ́ndẹ tí ń jìyà nínú sàárè náà jù bá lọ. tí Ọlọ́run bá lè kí ọlá tó bá wá mú àìlera dé wá bá ọmọ nìyàn, báwo ló ṣe fẹ́ ṣèmára? àkọ́kọ́ wọ́n fẹ́ kí aláàárẹ̀ kó ṣe àlùwàlá tó bá ní kápá láti ṣe àlùwàlá. ṣùgbọ́n tí ó bá ní kápá láti ṣe àlùwàlá fúnra rẹ̀, ẹlòmíì tó náà tó dúró ti aláàárẹ̀ wọ́n lè bá a ṣe àlùwàlá náà láti bá a ṣe ìmára láti fi kírun fún Ọlọ́run ọba àlekè ọlá. bákan náà nínú ìlànà bí aláàárẹ̀ bí ó ṣe máa kírun fún Ọlọ́run lẹ́yìn ìgbà tó bá ti ṣe mára ara rẹ̀, yóò dẹ̀ tún ṣe mára aṣọ rẹ̀ àti ààyè ibi tó ti fẹ́ kírun. òun náà ni pé aláàárẹ̀ yóò dojúkọ kíblà tó bá ní kápá láti ṣe bẹ́ẹ̀. ìkànnì àwọn sàhábà radiyallahu anhu Imran bin Husayn ó ní àìlera kan, òun á lọ bójú sí Ọlọ́run sallallahu alaihi wasallam. gbà tí Ànábì ó sọ fún òun, Ànábì ní salli qa'iman fa in istata'ta salli qa'iman. Ànábì jóye pé tó bá ní kápá láti kírun ní dúró kó kí lórí ìdúró. wa in lam yastati' fa qa'idan. Ànábì jóye báyìí pé tí ò bá ní kápá láti kírun lórí ìdúró kó rí kó ń jókòó láti kírun. tí ò bá wá ní kápá láti ṣe bẹ́ẹ̀ kó fa'ala al-jam'. Ànábì jóye báyìí pé kó kírun lẹ́ tí ó fi ẹ̀gbẹ́ lélẹ̀ tí ó sì máa kírun lọ. àbẹ́wò àti Ọlọ́run ọba àlekèọlá ọba tí ò fi ìnira fún wa nínú ẹ̀sìn ni. eléyìí kọ́ídà tí wọ́n máa ń ṣàlàyé fún wa báyìí pé al-mashaqqatu tajlibu at-taysir, gbogbo tó bá lè mú ìnira wá bá wa nínú ẹ̀sìn Ọlọ́run ọba àlekèọlá sì tún fi ọ̀nà àrọ̀rùn sílẹ̀. nínú kọ́ídà míì al-wajibatu tasqutu bil-'ajz, gbogbo tó jọ̀rọ̀ yẹn tọ́lọ́ ń ṣe lọ́rọ̀ yẹn ló wa lórí tó bá di pé yóò ní kápá láti ṣe bẹ́ẹ̀, nǹkan yẹn yóò sì máa di ntí yóò kò ní jọ̀rọ̀ yẹn léyìn lórí mọ́ látara pé yóò ní kápá. ẹni tó jẹ́ aláàárẹ̀, ìta fẹ́ fún aláàárẹ̀ kálú bá ní kápá láti dìde kírun kó dìde kírun. ṣùgbọ́n tí bàbá ní kápá al-mashaqqatu tajlibu at-taysir, wọ́n fẹ́ kó jókòó láti kírun. tí bàbá ní kápá láti ṣe léyìí, bá yẹ pé kó rọ̀gbọ̀kú kó fẹ́ bẹ́ẹ̀ ti nǹkan òun ló ní kápá láti ṣe bẹ́ẹ̀, wọ́n fẹ́ kó ṣe bẹ́ẹ̀ láti fi kírun fún Ọlọ́run. tí ó bá ní kápá láti ṣe léyìí, inú tó tún lè ṣe òun náà ni pé kó dẹ́gbẹ́ kó fẹ̀gbẹ́ tilẹ̀ àbí kó rọ̀ mọ́ ọ̀pá láti fi kírun fún Ọlọ́run ọba àlekèọlá. tí ó bá tún wá lè ṣe léyìí, Islam tún ṣe ìrọ̀rùn, ó ṣe ìrọ̀rùn dógóńgó débi pé ẹni tí ò lè ní kápá àti gbogbo àwọn nǹkan tá a sọ yìí ó tún lè fẹ̀yìn lélẹ̀ kó máa tún kírun fún Ọlọ́run ọba àlekèọlá. bákan náà aláàárẹ̀ afẹ́fún kó dojúkọ kíblà, nínú àwọn májẹ̀mú òun ní ìdojúkọ kíblà wà. ṣùgbọ́n tí aláàárẹ̀ tó bá rí pé àti dojúkọ kíblà òun yóò jẹ́ nira fún òun, wọ́n tún ṣe ìrọ̀rùn fún ẹ̀sìn pé kó tún kírun lórí bó bá ṣe bára rẹ̀. tó túmọ̀ sí pé ọmọ ènìyàn ò ní kápá, kò ní àǹfààní láti fi òun lẹ́nu tí wùlé ó mọ lódiwọ̀n ìgbà tí ẹ̀mí bá sì ń bẹ lára ẹ̀. bákan náà tí làákàyè rẹ̀ dẹ̀ ń ṣiṣẹ́. ẹ̀rí nínú suratu Maryam, Ànábì wa Isa alayhi salam ó ní wa awsani bis-salati waz-zakati ma dumtu hayya. ara àṣẹ tí Ọlọ́run ọba mi tó pa mí ó ní kí n máa kírun kí n máa yọ zaka lódiwọ̀n ìgbà tẹ́mi bá sì ń bẹ lára mi. tó túmọ̀ sí pé ìrun nǹkan tó ṣe kókó ni. ìṣesí kan ló èyí tó yẹ kó èyíkéyìí ìṣesí kò lè kọ́ fọ́mọnìyàn láti jẹ́ pé kó kírun. àjẹkójọ́ rẹ̀ yàn fún àwọn ọmọnìyàn láti jẹ́ pé ká máa gba àwọn tàbá dúró ti aláàárẹ̀ ká máa gbà wọ́n nímọ̀ràn ká má jẹ́ kí àsìkò òun kó bọ́ mọ́ wa lọ́wọ́. bákan náà dókítà ó jẹ́ ọ̀ranyàn fún láti máa ṣe aláàárẹ̀ lójú ọ̀yìn láti kírun sí àsìkò rẹ̀.
gbogbo àwọn ìlànà tá a ti kà sílẹ̀ yìí ó jẹ́ àwọn ìlànà tí aláàrẹ̀ tó lè fi kírun tí aláàrẹ̀ ò bá wá ní kápá láti ṣe àlùwàlá olómi Islam tún ṣe yọ̀ǹda láti lo àlùwàlá eléèpẹ̀ eléyìí tí ò ní sí nira ń bẹ̀ kódà tí yẹn bá ní ojú ọgbẹ́ lára wọ́n fẹ́ kó fi nǹkan bojú ọgbẹ́ yẹn kó sì tó ṣe al-mashu ala al-jabira Islam tún ṣe yọ̀ǹda eléyìí náà fún wa nínú Islam ẹ̀rí nínú ojú ogun látara pé Islam ṣẹ̀dẹ̀ fún wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run ṣàlàyé Ọlọ́run ròyìn pa níbi pé bil mu'minina ra'ufur rahim ọlọ́jọ́ àánú ọlọ́kàn àánú ni Ànábì jẹ́ sí àwa mùmìnì ní ojú ogun nígbà tí ìkànnì àwọn sàhábà tó ní ọgbẹ́ àwọn èèyàn wá sọ fún pé dandan ó ní ọgbẹ́ lójú ara ó ní ọgbẹ́ ní ara látara bẹ́ẹ̀ ó wá sùn ó lálàá ó dáràn jánábà ìgbà tí ó jí àwọn tó gbà ń mọ̀ràn wọn ní kó sá lọ wẹ̀wẹ̀ jánábà olómi ẹni sì ní kò ní kápá láti wẹ̀wẹ̀ jánábà látara bẹ́ẹ̀ ẹni ṣe bẹ́ẹ̀ ó wá ọjọ́ lọ ń pè nígbà tí wọ́n mú ọ̀rọ̀ létí gbé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam kí Ànábì wí Ànábì ní ẹsẹ̀ pa Ànábì faraya Ànábì gbarata fún ẹni pé ẹsẹ̀ pa sí Ọlọ́run bá àlekíọ́lá tí ò wá ti ṣe oògùn ẹ̀mọ̀kan ní ìbéèrè ni tó túmọ̀ sí pé tí ò bá yé wa wọ́n fẹ́ ká béèrè lọ́wọ́ àwọn tí wọ́n máa ń pẹ̀ nínú ẹ̀sìn Ọlọ́run bá àlekíọ́lá ma ja'ala Allahu alaykum fi ddin min haraj Ọlọ́run bò fi nira kankan sínú ẹ̀sìn fún wa ká máa ṣe ká lo gbogbo àwọn ẹ̀tọ́ tí Ọlọ́run bá àlekíọ́lá ṣe fún wa yìí eléyìí ó fi yé wa pé aláàárẹ̀ kò ní àǹfààní láti gbèrú jùlẹ̀ bí ti wùlé ó máa kí Ọlọ́run ọba àríkíọ́lá kó má fi àárẹ̀ ṣe wá bí ti wùlé ó máa torí pé nínú ọ̀rọ̀ kan Ànábì jẹ́ ó yé wa nígbà tó sàlàyé gbogbo ẹ̀san tí ń bẹ fún tọ́lọ́ bá fi nira kan yìí tí ì bá ṣe sùúrù Ànábì jẹ́ ó yé wa pé téèyàn á mọ bí kó má ti torí pé àwọn ẹ̀san wá pọ̀ kó wá máa béèrè pé wọ́n Ọlọ́run fàárẹ̀ sí mí Ọlọ́run fi nira kàn mí ká má béèrè bẹ́ẹ̀ ṣùgbọ́n téèyàn bá ṣe sùúrù yóò gbà lára tó pọ̀ wájú Ọlọ́run nínú hadith Ànábì ní ajaban li amri mu'min inna amrahu kullahu khayr وليس ذلك لأحد إلا للمؤمن فإن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له nínú hadith tí Suhaib Rumi tó bá wá ó ní òjíṣẹ́ Ọlọ́run ní pé kàyéfì lọ́rọ̀ mùmìnì gbogbo àlámàrí rẹ̀ pátá orí ni ó máa jẹ́ fún un tí Ọlọ́run bá lékè ọlá tó bá ṣe dáadáa fún un ìtẹ́mi ẹ̀ fẹ́ yóò dúpẹ́ fún Ọlọ́run yóò sì jóore fún un tọ́lọ́run bá ṣe tẹ́mi ẹ̀ kọ̀ yóò tún ṣe sùúrù lórí rẹ̀ yóò jẹ́ dáadáa fún un eléyìí ló ti jẹ́ pé Ọlọ́run fẹ́ kí àwa mùmìnì ká máa ṣe sùúrù lórí gbogbo nǹkan kí Ọlọ́run bá kí ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ju bí ẹni tí ó bá wa ṣe sọ lọ kí Ọlọ́run má fi àárẹ̀ tí ó ju ẹ̀mí wa lọ kí Ọlọ́run má fi ṣe wá kí Ọlọ́run sì jẹ́ kí a sin Ọlọ́run pẹ́ lórí ilẹ̀ innahu waliyyu dhalika wal qadiru alayhi subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. tó túmọ̀ sí pé ọmọ ènìyàn ò ní kápá kò ní àǹfààní láti fi òun lẹ́nu tí wùlé ó mọ lódiwọ̀n ìgbà tí ẹ̀mí bá sì ń bẹ lára ẹ̀ bákan náà tí làákàyè rẹ̀ dẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀rí nínú suratu Maryam Ànábì wa Isa alayhi salam ó ní wa awsani bis-salati waz-zakati ma dumtu hayya ara àṣẹ tí Ọlọ́run ọba mi tó pa mí ó ní kí n máa kírun kí n máa yọ zàká lódiwọ̀n ìgbà tẹ́mi bá sì ń bẹ lára mi tó túmọ̀ sí pé ìrun nǹkan tó ṣe kókó ni ìṣesí kan ló èyí tó yẹ kó èyíkéyìí ìṣesí kò lè kọ́ fọ́mọnìyàn láti jẹ́ pé kó kírun àjẹkójọ́ rẹ̀ yàn fún àwọn ọmọnìyàn láti jẹ́ pé ká máa gba àwọn tàbá dúró ti aláàárẹ̀ ká máa gbà wọ́n nímọ̀ràn ká má jẹ́ kí àsìkò òun kó bọ́ mọ́ wa lọ́wọ́ bákan náà dókítà ó jẹ́ ọ̀ranyàn fún láti máa ṣe aláàárẹ̀ lójú ọ̀yìn láti kírun sí àsìkò rẹ̀ gbogbo àwọn ìlànà